buyo. Kilo go yo ya buso bu. We say I will let me for say yo ya ni. Daddy. Tí wọ́n tí wọ́n gbọ́ nínú ìrè ní àwòrán yín. Ìyẹn wọ́n kàwé kàmá ní Nàìjíríà. Lẹ́yìn, throughout this week, I'm a man that day job. You go out going out here. You women now. When we go now, we are going to be in. Every one of them can understand and carry in now. Where's that? It's a guale apogris. Well, you know it's hypocrisy. Now, we must understand you. They don't make hypocrisy. Apogrisy. One room, make better. There's room to rent. Where there are open of our side of the Kuabo. A book about the movie Nadia. If I'm not taking you to rent your young one. Not that I'm a matatory. On va marcher anyway, give me because they TV me. The road na no waro na. On a say double fee. The road na on a more capricious there. Oh, this am bonfios. You answer na. What we are going on here, eh? We are going on. Oh, we ma come here where any na ya fefe ma we kedo ano. Ogoni itebe you know we have yasa. You go ni be asa mo we come mo to no ori go wa e do lo waji. You go ni we ya do la be ke no etopivers na no nya ko wa na. We ya do laji. We mo me ro be na. No pe. E titere we anyway that what tebe mu me. You go ni atebe asa, wa ke tebe apolo igbe. Anyway, so no ne. On te pefo. A 12. Você pene. A profi. Oh, we mo me ro be na. No boy on ni ya mu le to si. Your peso. And then the room. To bebe. Ya je. Uso belo. We bone no ya kpo na zele hia. The men they understand that way boni. No beg. Why they understand here? Egbe wa gbe me o that bone wa zele wa me me school ni bijo. Bi ya te school zoology. We ma gbe no mo egbe eve na yan no limitation ni beka. Mo e ma ho da so yan me. O so yan na be yan na lo. Abi ya obo si. Ni a lo o that day egbe ni ka mu ni e mo ari wa re ire ya so na. Le pro wa zele so beve so melekus. La ya fi ma me ko. Egbe wa wo me. Babes. What am I called, Papa? Of any here, Ugaloma. It's also book, it's a Galowa. Just looking for a Topio's partnership. Oh, one here for one partnership. One partnership. That mama should go there now. What but my any vacancy at all. I don't want man but what's in Lolo. Oh, what do one ya? If you can see why now. When Yamia. A boy man did me am no man or tear about a man did me one man no one Isha. Ever master. I don't want to be a deposit at all. I don't want to face this apology. Okay, what you are trying looking with? Boy, my email, I don't know what you are trying looking with. Women out there will give them mamma. Okay, fine. What look when I saw Vambole like left you with. And I will make describe a lab. Okay. Well, let's put it on.
Ula, that's your left. Then the second lane by your right. One boge have ba. Wena na. Iya ki flower le liba e. Omo ya no. Aye ties they are designing no wa me be ba. Copy the visa la. No. Why have you? Na have you for you. Why the person I for no. Oh, wa ko he there. Who the graffiti? O dozele. Wana gwa yo wa aka. Wa keke ne. Oporisi wa hin. Asa wole. O ge toto. Wa gagia o ge pope. Kini anje yo ke be farafara. Uzozo ge. Wa gagia. What the graffiti? What the graffiti atosu? Opposio. Mama ula pa wa wi na sa. Ya we gu wa dia. O ge lazo pozaka. Ona le hu wa. Ami wa ge here, me hate her. What the speechless. What's here? You get na ire ma bo na go gwa ro. E ti ma go gwa ro wi ma, o wa ro. E fi kan si ro. But ye bi no, as bi no ya gbegbe. As in na we get na even on ire ma gba. Gbe fi kan si ro wa. Oro wa me o mi go ya sa. E ma sure to me very ho. O ye ma na deport. Ke be we enwe re e ma ni ya push drug webo. E yan enwe ne ni ado, ere ni yan ado. Yin sakra. Wage o. Wana bona hina. Wana do go wa to ta wa. I was here. Wala ni give me o me na. Zozo. E wo pa lo po e na ma. We no, wa shawo zozo ju ake na de. Sala. Wa mi o papa. Hey, do. Kaye, la modu. Kaye. What a puzzle! This is real self. This is real personal. Yeah, like we. Oh, well, email with them. I like the mama. Where you free? Oh, I go away. Yeah, go where I know. I'm a professor. Professor Shakara. In that furniture school now. Professor. Da, again me do mi on only as zebo wa me. Omo aga be mo eze ge beti. Eriono, atopi. What a gratitude. Hey, motofizo. Ye wese. It's a negoza. Wese. Oh my ye. Oni gwe mi ama. Mi ama. Ona o 4,000 owo gba. Okay. Awa polo. Ye uta. Ya ti asa. Ya asa. Eri wo mi so. Oni ami gwe me wa je school na iso do. Koye. Acropios. Edophysi. Wese. Ye, ahwe, ya wa fi mi de me go le bere. Akwa no afi mi yari. Ye. E wa bi asa. Ya re. Man no de time go talk. Wese. How no say? What a fancy potions se kono. Wese ye. O le gwa kara yo. C'est lui un top. Koye. Ye o akwe o. Koye. Halazu. Tout self kono. Essa pessoa. É muito trabalho. Eu do mal é do. Ugakede. Tony, my brother. Oh, yeah, Papa, what I look back here. Yeah. Oh, yeah, you know, Mude walk. Mude Rambi, Yevo. Orowa. Elele di ni gbegbe. Opopo mo gbe. E me do je la jana. We do je pa. E do je. Oni be ma we wa. Ibe mo ekere. Me te mo pa no. E ha se te wa ri go di ogise. E na we okura yore ne. Wale.
Ici, tu as un peu de papier, il y a un caca. Mais ils ne sont pas mal, mais on est tout qui me porte. On est où il va aller? Anyabai. Non, ma belle, il y a un. Il met. Oteme mieux, Pania. Edou, Orim, Pagini. Et voilà que les airways, oh, I'm a bon, Ariadou. On est là, so one more gui. Every way, you know, when I'm in a way, you're not. What do you want, Guvena? What way? Keep at a Kaya. Guamana. What have you yare? In a Fiat Cato. Henna. What I know the concert. A concert. Anna, you're yare. A concert won't boy. Oh, one day will do it by Joshua. Or whatever. I don't care whether or not. When I have a Savani, a by Joshua, who know have a name me, who a queme J1. Who do you want by oh? I'm at your Eba. Eba, yeah, I'll go Veno. How about you? I do whatever. I'm a man, somebody to be near. I've been a little. Do we all, madam? Or my can go up when my jaw or Tommy supporting. They don't get my big with Benin. Okay, there. Everyone women here. In here, yeah, came up banner. A landlady, you are my room, church in Wagona. Then I'm moving to talk. Only remember, eh? You talk about Bob, you know, about here. American Marina. A church in no work with dinner. Yes, if I will not go and live with Landlady. Neko Gama, Neko is saying, Ma, knock him up and go, Bob. Or what's there? It's up here. A go up, what is so long? Pokoma. Gerard no me ba eh. Trouble where? How what's the name of our quality? About what? Number 55. About how the babu. Nobody put up body at your 15. I ordered me. Me a lot. You want to have it. What about the living? Maybe my little bejo and Mopakian. Mopakian. He did. What? Me worry church you don't hear me lady. Okay, la wa o doje o. Ah, me de yo wa. Ibe here kwa yin so boa. E ko la lady ni. No so ba we, no ko fure ni. Me de, no me ba e. Ma ya ta me. Ya do. E ko me ye. O wa hari hari. O ji we ni o ji he wa no do. Ma ko e. Ama. Awoska. Okole ro wana ile domi ala jane. Awoska ro wana. Eba. Hello Sanubo. Awa ati owo nwa popo. Me ka mo wenu wetuta. Ara won. Awa wara won. Me ka mo wenu wetuta. Wa o ga ga ji. Ile to era won are ni ile sa to atu Iwa o to ro sa to wa. Ah? Ile si fi atuta. Àwọn no ri wa ile atuta. Iwa era mi awa ekin. Igo era e. Dame no teme. Diga ma we. Omega na khuni tan se. Omega so no ile se wa ile akun mi egbebe ari oto. To wa ri wa he anya kan le ga. Yesu ni aya le okodo pa. Ekwe mamu e. Pe me o wa na ni. Ọmọ ari wa he. Wa ko ki mo aya. Se won teme. Ọmọ nu e. Ibe yo ni wi yo gonu. Iye ti ta lo. Ama o ti we ba. Isodo e broda. Da brother. Brother ni me. Obi biezo. Ene me wa na game ho bu e na. Ni go. O we fun go mu ni daji. Da ya na gbagba me. E broda. Owo yan adori ewe nu do tuta yu go. Broda mi nu na yo wo we. We dey out be ro wa we no ikelele. Wọ́n ní láyà wọ́n ní yá àwẹ̀ hàn ẹ̀rí broda wọ́n ní broda kiri ẹ̀ náà wá rí iná wẹ́ dòkún yẹ. Ìbọ̀dá máa ń rárá ọ̀nà àwọn iṣẹ́ rẹ̀ ẹ̀rọ wà wá. Wọ́n ikọ̀ kíyàn. Wọ́n kọ̀ kíyàn la. Ọtún rẹ̀ dòkún àmàwẹ̀ wọn rẹ̀ bí yẹn. Méjì àtúntà ìwọ̀n rẹ̀ wọ́n aṣọ yà á jó. Ìwé náà gbọ́dá miẹ̀ náà. Ìwé náà yẹ ẹ̀ ọ́ miẹ̀ náà. Wọ́n ẹ̀mí sọ̀dọ̀ wù wà kẹ́ wọ́n kíyàn ìbí àárẹ̀ Zẹ́bẹ̀ ọ̀wé kan wáyé kọ́ ẹ́. Ìjáde spíkà mọ̀nà pé gbogbogbò ibẹ̀ tẹ́lẹ̀ ní kó àrùkùn àbúpá gbòòrò wà ẹ́. Àwọn atẹ́magbọ́n wa tẹ́lẹ̀ yìí. Ẹ kí mi ọgbẹ́ wáyé. Láti ọgbẹ́ náà yìí. Wọ́n bẹ̀rẹ̀ ìmẹ̀rù rẹ̀ wọn.
ya da pa ju no se e wa e bo ya ki won le ku me wi mu Madara agbo. E brother o pe we na mi na, e we no ye. E o mi na. Wa ka ujo. Aye. Wa mi. E ma ya wa ya. De mi nu bi agwa lo. Wa de mi ni. E me we le ko. Wa na ri e me ya je pe we na. E na. Come madam. Come. Hotel di Grena. We need to come away where he had already travel. He had one. So, me. Or he can carry on a name. Mari boy. You boy, you vanity. Where am I going to go one? Huh? Let me know one of him. Go ma. So, remember one boy again, yeah, okay, I didn't want to IT me where he live. So, Boy Shaggy. good idea. No, Ni Shaggy. no way. Wa we do mo ya de na. No, Shaggy. Uge do ma we ma. Iwa we gbe mu anu uwu am keje ojo ni. Dem no lo gbe na. La le ja anwan yo. O ja mi anyo wo bo. Ayo ko jo da be do a. Me we Shaggy no. E wo me Shaggy. So, madam la aju ikin apegbe e wo ni tama won. Tego ina. What do you boy never? So kuma wa gu. E la ku wa no boy light. Láti no. Uba kaka. Ije awufua. Ti awufua. Me we radio no. Radio no pe ABS. E wo na we radio boy. Ha? Wo gole won bu. Bo na wo ni are bodo. Morio boy light. Hey. Ha? Wa mi wa do. O wa guru pe wen wa ru bi gwe do no. E ma yo. O ma e. Hello boy do ma mu wufua. Egwe. Ayi skodo. So e we ni tama we madam yo be ro. Ana ado abu ngere ma. You no time. Man dem no ya. Mo nu poni. 57 years. Ere wa ya de. Egwe won we gugu na e madam no ja we gugu na. Ele me adi wo. Wa mo jo ni me moto. Wa we radio. Wa mu. Wa mu. Ime ye ni se. So wa fa to won. Mama mu ti ga go nínú ko dojo mo. Eziga. Unu po ni me oni me gbe wa gbon 157 years. Yo ni gbe. Me gbe na half no ro me eje na. Madam. We you look ba. Ti pa ya fi ra yo to. Ya ri go ni. O a se ti ri wa ni. Ko e wa ku kan. Maka wo meme be o je be lu jina o go eka uwe mi ro pa gbe àwọn egbe je ko fún egbe madam mo pe yobo we no gbele gawo wa ga du ma ama je be do ka du ma we no mo bi ojo Maria do mi aso. o ni o nu do we do aso lu ga me do ba nu mi gbe a nu we ya re we mo pe obo de a ira je agbe mi gbe wa wa za oja. Ah, when motor to carry do we do we Motor do sha. Wa we gbe yodo. Wa. You wa kan wa na. O se mo ja. Ko e ma kan. Wa se. O egbe ye awo gba ye. Wo jo ma fi motor ke ba na. Ela o sawe mane won. O sawe. O ti aro wa si. Showe oraro. Wa ma ke no yi. Showe ko. Oni de ma wo waru ogaro wa. Ogun lo mi baba na. Lao o sawe mane won. O sawe. Oh! 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 What's the
Oh, yeah, you know, man. Borina. Osa we maka. Oh, so when you know there. Oh, Osa we. My good friend. Ewo. Dari Buddha. Emata wetana. ya to ya. Oh, Vienna. Bi meseba. O gele push and mutuani. We are more mema or you do push it. Osa we. Oh, My good friend. So I was at you. Dari Buddha. Why here na? Ima yerema. Ya wa ri ba wo che no do. Kia kian ba ju ma na la bi. Osa we. Abo no mama. Oh, egbere lo. Tata wa no bu. Ta ko na ro kwa bi e. Me don ga. O mo zo. Me me se ra. Bi ayo. Hotel Osa we. Mano do Badinho. Pode não levar nesse osso. E ganha. O Hugo motor boa e o Bu. É matar, não? Ele é uma cena osso. Já, mas é que agora. Boa. Olha não. Ué, onde? O motor boa e o Bu é matar. Onde? O Hugo me acidente. E na waje sim no waje tasu we mero. Ya ti de bo. Ginya la ginya. E na ga be ya ti ra ina. Abino bira. Be kile wona. O zo gle wa be ke o bo we. Kiri we bi amase ni no zo. Si e ni magba ge we ogu futo wo wa. Ye na we moto wa bo. Accident wo wa we mi. Wo wa ga no. We ma go se wana. Mo se ti le ko. Oni ma gba mo yo wa. Ma jo wo tun ni. Ma na gba lo we do. Mo no fi an Mo ki tun wo re to. ba. No ma fi gbe we de wo wa ma ku e. Ni ma re ke ma na e o ma keke. Ma na mi e we du gele ragbon. E ma ya de na. E ma wo. Iya mi oji. E ke na ki e ke ka mokite wa ni. Na we mokite. Wa mo ni na wa so ina wa lo. Okay. Mama ka mu wewe. Oge de ne boy mo ya do 500 de ne mokite. Won e da ne se ti juna. Do de boto be na ba ma no ku. Ne boy ke be zuwa ge ne ginya. Ama wa mo yo. O wa ki ewe o da ne ogu fito wo wa. Ma ewe egbugu no gu na. Iya we mokite ma system. The system no. Women system. Women system na flush. Oni no kani. No we ya won ni ya mi se ni. Ya gwa yin. Wa zuwa. Nene what here ban? Ekwereje. Iye wo no egian gian ni. Então, cara, Wa. Yo wa da me bi wa mu yi wa be. Si e wa ni e ka bu ko we. Se. E wa la re ba ni. E problem ro ekwereje ga la gwa na. Ya no e no gbe. Oh my boy. I go kill somebody today. Never die. Ya bi e go say we may e dey your food. Why else have you? Doctor Makin. E do mi. Wow. Damo de. Abi e. Zavu. Boy. Wala. Ekwereje o wa na o bu e tie na. Ya no e bi ya go e go tell me. Apa na gba. Mene kwemeje no ga. Ona ya la be no. Ya we ga ma re. Me ya ka mu tena ikuni. Arrêtez vous. Au bien Facebook non ga. Ya gire. Hey. Bana. Madame.
Wait till you talk for my behind before you came. I not the house. What you talk? Brother. Keep me having a request, no. What time I want to say? What would you tell them? Ijere. No nothing that now. Listen to say I don't die. No get it. He me ba. Ben we am jaki me ma. Ogele wa fun. Bebe egbe edeni medomu wa na owe me medomu. Ai monya wa. Wonya wa. But edeni me be we ma na do reto wa. E ma me na be reto wa me na egbe I'm a troublesome person. Owe me do lie. Oma igari over yo. Oni no we talk wa. Anya video wa na. Wo wa yo video. A lady, oh, I'm moving for a mortuary direct. Just like that, though. Mortuary. I'm where they are. A lady, one more catch your market. Oh, he making your do grey. I know what you mean. I'm your video, one now. A lady, where? Swallow Boglewa. Okay, Kiluwa. He said, Zaga Wagmore. He said, how many guys of the Lama Keke? Egbe Wama, Pedro the Tire. And who never be trial? But you try it. Took my way over, no good. What people want me? I can't right on you the way I want to you. And don't try me. Okay. I will try you, man. My foot. Very cool. I if you put my rag, baby, go again. No, that I can't know you. Incopes, Octavius, Magoben, Amplifione, short compilation. This fish is Professor Shakara. oh, Why would they say Piqua? oh, take it back. Young lady. Oh, I remember you. He's your wedding. What are your friends were? He's Jerry. Honey, you is some protection. Come on here. Why you go here? Honey, you is some protection. Come on here. Kepezi. You Bodeva. Coming. Imagine when Bode. Imagine Bode. You make a larger. The man that play. I play a larger. Oh, you work at boy school. You go Wahara. August school. I'll tell you, Professor Shakara. You'll be anywhere. I'll be anywhere. Call. You. School your way. Who may trust? Who are you school? Anyway, you have to do one job. Aghahowa University. If you have a professor, if you want to go further, you will make a show. That's what I say. I can help you out. Prof, madame. Est-ce que nous t'avons un agir à payer, madame?
Instagram wari, Instagram direct. Professor Shakrari. Awoska. Egbo mo, ona mo ya to ma. Ebi na mbe yiwe. Who Awoska was? Wagbalo. Baby, mo ne mo se. Ona me go pion. Wa pion ke wa gie on. Opa pion, opa gie. Awoska. Ebi ni pin wo ya kan we. Abi te ari bo kan we pede. Oma. E Facebook no. Wo ya on there? Yeah, Facebook. Go on there. Facebook. We can need it. Ere kuma. Na tell you one. We phone na we. We phone so no need. Fún ẹ wẹ́, ọmọ àbò pàtó máa ń tẹ́ mi. Àbò yìí. Kò lè phone. Yẹ ọmọ. Kagan. Ah, ibona le. Ada lo ke ni phone. Yes, wa dero de le. Ito wa no ya ki o to buni we ye bi so to mo yo. E we ya da be ke we bo ke ya wa be be wa be we. So, Agbo ya bẹ̀rẹ̀. ah be we. Ebo. Ya be we. Ebo ya bẹ̀rẹ̀. Yes, no. Ká wá àbò pàtó máa tẹ́ mi. No, no, no. Eh, worry about it, man. Facebook. Ela put it very true. Awoska no yie. O ye di e me di ba odo wa odo ana wutie me ko kan wo be wu. E bi ja ma. E ya ma. Na me ka bo. E ya ma. Anya ne e ya wa ya ma fo. Wo wu wa le gbe na odo a. Ya de ba mi. Ya de ba tu. E ya de ba. Awoska. E di ma gbe. Uwe mi ka ina. Le mi no ade ba yi. O le ti ma ri me la o. Sa lo bo a. Mi ari we lai. E ge ba mi ro pa bi je mi la o. Unho a. Ala o. Wa la o na. Facebook. Awoska no mi je me. Facebook. Abi ma no bi mo no so. Ya le je ba. O si te wa si me o wi ade ba tu. O sa lo bo we se o. O to Facebook. Where no Facebook? Yeah. Where no over? Mama me oni mi aga jago je Buhari. Ama ya de ba ni a. E fo idori. La wa re fo mi. Where na operate for e. Ara la go de ni wo wa o. Ah, O e ma o. okay gbege ni ona pa. Ona melo. Oni se, ona pa melo. Me here wa ri ona no we ni me phone me here ni we. Then we are for who by the way. What the hell? Mama, when I buy it, I never for one help back one quality meeting. You send me on Facebook here. Wow, I will come by the one. Why, may bow over that way. Mary, one. Yamil, how go you? No, no, buy my lag with then I was looking. Even for I was coming to Ario, I do a body motor in way. Mama, a day I cook Babolo, you want. Mama, ya cooking on, I have a berry. You were quite very ugly. Then you are soon. Even not by soon. Mama, where's you go? I didn't know soon. What your winner? I'm a lag with then I didn't want soon. I was a woman. Yeah. Don't we are like, but that's when one there. A bite of my own. Easy, babe. No matter for. I'm a for this and I would ya. Oh, worry about. Yeah, you know how they bet. Only say, what minute? Mudia, because walking at Yan way, only say, Mudia, well, what does something there? But your one, Mudia, more by the 40. I tell you, Hey. Who got here? So I bought a woo. Yeah, who buy woo if you book. Wow, what me? My Mia. No, when I tell you, Coca, in my way, come back and for your tour. I'll be a come away and before what am I? Huh? Nobody to show a baby, whatever. How much dear Facebook? Yeah, you know now. Say about the tell me when more here. A battery or go do you or want the battery yo. Me.
Where Facebook in Ore? Any Angelika? Awoska no ije na the Facebook. Oneba. Awoska we money me na. Awoska. We gulo that's all I told you. Memory wana ni ya ko mama abi. I take momo na what you go momo. Amaye wa ye asa me ni ile. Some men don't go to the battery yo. Wa na kiaba. Do ya the battery no all doyo. I been there on we wa real dori e battery moto. Okay moto. Ona iPhone 1978. Unwe no man talo. Ya kama we iPhone 1978 na no. C'est pour l'aller d'Inoga. Awoska. On a beautiful people. Facebook. Alright, now. Where you let me mention it. And we do come away that big boy there. Awoska. It's not here now. On a iPhone 1978. Awoska, I am here for 1978 call. So I need phone mo se sha. I'm not working. What am I phone? Everybody ma dem on level now. The phone. What am I saying? No, man, dem you before. Agige. Na dem you. Ma on you go come up as a boy mo. Big boy like we here. All right, good girl. What is fine? Copy yeah. Before. How many people now? Yeah, Facebook now. I say now Facebook. Facebook. How belong? Okay. Anyway, I'm just how many here? No about at least I subscribe. So I subscribe today. I be we here. Ke we bo, ke village wa o, ke nya we o, ko se we ya be we. Where was you? Subscribe ni yo ni sana se. Mais quand c'est que tu m'as dit, il va pour nous voir là. On m'a dit que non. Probably only just 3,000 naira. You know 3,000 when you have to turn on that. Why wa bu mi phone we? So to na no buy. Tirike. And c'est que tu m'as aidé. What I will do? Et tu vas tout achat. So fine. Ni yan sen na Anyway, what did you wipe away? You know, go and Benin to pay. Wipe away for the first time as a beginner. How do you go, man? Yes, now me happy as a beginner. Yeah, beautiful girl. You How we? How's what with that? Me happy like you. I don't know. I hear that. You happy like you. You have Facebook. Oh, laddie. A phone none we were here will be able to what was a wap here for will be a Udopian Sota, who may be able to buy. Huh? Baba, if a book. Huh? If a book. They will know if a book. If a book, you know. Hey, if a book. Everywhere me. Everywhere woman. Awoska away for his book. Baba, ne Baba. What you want you for well again? What was it? What could we want to pay for so that? Who will you buy? I will go down to the Baba. Where? Anna. Eh? Go in the book. Go in the book. Wow, talk by Awoska. Awoska, we make Facebook. We want more you again. Oh, happy on What a teco. What a corporation. Who with Facebook? If we want where you want Aghahowa. We make you know he post. Mais pose. Mais pose, il me rappelle non là-bas.
No, no, me pose. You are imposed. How? Why you this guy? Baba, if we Facebook, what disqualifies it? Jesus. Hi. Huh? I tell you. Oh, now, ba. Was says my way. Bon, we were paying a ability that constipated with Belina. I want to buy a new yaka. Walk past the walk back one new yaka. And I said, now, no yakan. If I don't know, school. People, young people, future life are being involved. Who's your baba? How tough your impulse? Mondoze. Coco. Coco. If it's what did not hear, whatever. What table, Mondofazo. My Mondoles. My deep moco. My name Mondoles. Keep women. We make moco. Why popo? Why popo? Yeah, why popo? Why popo? Why popo? Why popo? Iya di mana lagi? Ah? Lupa. Uba biya. Uba biya. Lẹ́nu fẹ́ wá tọ̀sán bá ifá wá biya. Ẹni ìlà ètò ní wọ́n wà ní Igbo náà wà lọ ẹgbẹ́ wà ní Igbo wà. Gọ́ọ̀mẹ̀ntì my allocation, my share Igbo lẹ́nu state. Ẹ politician wà ibẹ̀ kìíyà. Ààrẹ bọ̀rọ̀ pa ní kẹ́kẹ́ lọ́rọ̀ náà. Ìyá gbé, yẹ máa ṣètò. Yẹ máa ṣètò. Ní àṣetò náà máa gbọ́ ẹ̀rí yẹn. Wọ́n sí ẹ̀sọ́ nìyẹn, ẹ̀yìn àwọn ọ̀pọ̀ sáà. Ẹ̀kí a máa gá sí mi. Tí yà tẹ́ gà ní wà. Ẹ̀rọ tó sì máa bọ́ yá kú yìí náà. Mama. Bàtí wẹ́ agbé gẹ́nu wáyé. Bánà mi fi ẹ̀nà lọ́wọ́. Ìjò. Kókòtà o. Madame Maro Wege. Enoge bọ́sù gbẹ̀. Ọmọ ìkìlá ni wọ́n. Ọmọ yìí ẹ̀rọ náà mo yìí bọ́. Oge enoge. Oge ní wọn òkè. Àwọn oge bá sọ gbẹ̀ gẹ́gẹ́ mi ọjà. Gbẹ̀ni máa mọ̀ wá ìfàní òwò àná àdẹ́kọ̀ọ́ oge ní wọn kà mọ́ oge ní wa. Oge ní wọn kà ọmọ oge ní wa. Wà á tẹ̀gẹ̀ náà mú nìgbà. Tẹ̀gẹ̀ náà mú nìgbà. Ẹ̀wọ́n náà yà ìdúró náà yà. Oge ní wọn kà. Bọ́sù gbẹ́nugu. Ọgbọ̀ yá ni. Ilà mọ́tò wẹ̀tìrì àti wọn náà ìwúdi bọ́. Yàwó jẹ́ wọ́n bá tìfọ̀ gbàbọ̀ kẹrẹ́ ọ̀bìnrin. Wẹ́gà rẹ̀ bá. Wẹ́gà rẹ̀ bá. Ọwọ́ rẹ̀ bá. Ege náà sí ẹnu kàdà kọ̀ ọ́tẹ́ àwọn ẹnu wa. You see this around it now. You see everything. Ẹ̀wọ̀n náà wọ́n lè sí ilẹ̀ rẹ̀. Tí ẹ̀rẹ́ gẹ̀ ẹgbẹ́ ọmọ ọgbọ́n nù ẹ. Ẹ̀fẹ́ ti zẹ̀ yorùbá yẹ. Gbígbà rẹ̀ kú wíwà yí ẹyẹ ọyẹ ní rọ́bà síláàkì ìtàlámù. Pẹ́ náà gbọ́ náà. Láìpẹ́ dé adé ní wà wàhálì gómìnà. Bẹ́ẹ̀ kẹ́kà. Bàtà wọ́n yẹ. Bàbá wọn ni Uta nọ́mà ẹnu nù mẹ́. Ọdọ̀ abóyẹ gbẹ̀mẹ̀ ẹ̀gẹ̀ ni. Nọ́mà ẹ̀mù mẹ́ ẹ̀yẹ sì ẹ̀mẹ́. Ìdú bàbá wọn ni Bàbá wọn ni Gọ́ ẹ̀yẹ ẹ̀fọ́nilọ́pàá mi náà. Wíyá máa rí gómìnà mi. Ìgbẹ́ dé adé ni ẹ̀yìn àlẹ̀ ọ̀gbẹ̀yìn. Ẹ̀yìn àlẹ̀. Nùgbà yíyá náà kọ́ ẹ̀gẹ́ rẹ̀ ni ẹ̀wọ́ àgẹ́ ìbátàlápà. Wàá ká ìsìnkẹ́ mi náà gbà àgẹ́ mi ẹ̀gbẹ́. Unyi me ni anya you wow. Gbe ku wona ma na check material na. Wa bo me. Evidence of police. Oh mama be film awon ni wa. Ma no ge na mi wage. Me no ge na. Ya wa sa do mi wage. Mu ki la ni ma. Mo ha ma we ataso wa ma. Mo sa e ku wa si wa to. Ona we ke ni wa. We ado agwa ni na ona do mo pa na do wa ka ya ni ma. Badala o la. What is 6 months? 6 months. Yeah, 1 year, man. 1 year. 6 months. I was close. I have 1 year, man. Also, be who do close this and buy. Also, clean out the little. Who do close tomatoes? Also, be not really actually. Madam, 1 year. Wa ki atiri gate je nu wa. Madam, 1 year. E ku wona ma na check material wa so ni na. Bagbe, opo yo gba. Bagbe.
Kaimia. Bagwe. Kaimia. Owo yo be agwa. Bagwe. Kuna we vie la le dina we na we. Hein? Sorry. No, we vie na ya na. Pode nem culuro não vai outro na. É coelho na bichaca. Não, digo é meu. Oui, adieu. Ah ouais, Bougouin. Là, c'était même au Saoué. Saoué le roi. Ça. Le roi me va d'accord pour là-bas. Tu es à la goût et tu es gourmet. Comment ça veut le roi? Et vous avez un niveau. Et vous avez joué au roi. Moi, il m'a pas. On joue avec nous. On joue avec nous. Moi, il y a. Et non, roi. Roi, il est con. Ouais, il faut que les gens font bon. On joue. Mais il y a un on est tout à fait à rebours. Ege gbo eku wa dan we amwema ifi however nika wana miere okunu nya wana ebe vie mana ogbon yo wa okpa de oni bi giyan we gugu eniyan papa wanga we do kwa na wana o ma pa no mama ya deri kire ima ori jo boje no fen kere ya wa salo mi wana agbuwe le ago awe wan do kwa na awu na ko wa gbe yo ngo ede sinye bagwa e padà mo koko obiswa kamutane ewe obiswa oyo Ìdí àwọn ìdí ẹ̀. ma owo mi wo Bọ́sà yẹ́sì. awesi ko oteme ebi ni mi be na igbegbo me Ìkọ̀rí. Owe osimage Ṣàwé rẹ̀. Osawe ni ma mi dero ni kire ni o pa ni me mi ebe na ono na o na poto o me fun obo wa no we fun ni yege kini me fun yi o ma no gele ma wa gbon me fun ye Ọ̀nà mi fún. me o ti yan fi me wa de we de mi ro pa e be wa se na we na ite ne me o simage Osawe awe wa ẹ má o mẹ́rin wá sùn lóru Osawe agbésà Yorùbá owó Osawe Ẹ̀rọ wa. ọ̀rí má kọ̀ ọ̀nà bí wà ọ̀gẹ́ náà sọ̀nà ọ̀ma kọ̀ Osawe bí wà ọ̀wà ẹ̀ yà gbọ́ adé ẹ̀ gbé dọ̀rọ̀ bọ̀ ẹ̀ adé lára ẹ̀ kẹ́wọ́ Osawe wa ẹ̀ yà kẹ́kẹ́ yà yà kọ́ yìí wọ̀ ọ̀hún Àwọn yà kó wà ọ̀hún. ọ̀hún yà wà kẹ́kẹ́ yìí tó ta yà kọ́ yìí ọ̀hún ìwà gẹ̀ẹ́ Ànúwẹ̀ múdìá. ìmúdìá yìí ìwà gẹ̀ẹ́ ìgọ̀ gbọ́gọ̀ ògbó ẹ̀ ẹ̀bí àmúdíá ọwọ́ agbọ́gbọ́ rí nà bínú bínú ìmọ̀ orí tó bọ́ yẹn ló fẹ́ kẹ̀rí ìmọ̀ orí tó bọ́ yẹn ló fẹ́ kẹ̀rí gbọ́ ẹ̀ náà wẹ̀ dẹ́ẹ̀bì yọ̀ tó wà gbọ̀gbẹ̀lẹ̀ kí ní ọgbẹ̀lẹ̀ Ghana ẹ̀ bàlá yìí ìwà mú ìwà ìdọ́gẹ̀ wọ́n wá pa Osawe rẹ̀ yìí kwan ní àwọn báyìí sọ wà. Ìwà ni àárọ̀ ẹ̀wọ̀n ìwà ni. Ìwà ni gbígbà ni. Ìmẹ́kẹ̀ ìsìnwá nù. Ìmọ̀ ní ìlànà àwọn ìmẹ́rìírí yá yòó. Ìmẹ́yẹ̀ mi yẹ̀wò. Ìgbé máa ń gbá ní. Bora gari ni makami tele on. No man. On is saying you bawo. On is saying you buy the small gun, huh? E o ma ni si e.
Qual é network? Network go along. Onisa ana call a network. What now we gbe a? I go enjoy we. I have Facebook. Mo really let you happy o wa juju. Can I buy my car with you? No go. Omo no e we ma no go we gun ania. Omo no go we gun wa. He. Me me ti e fi network. Go. Awoska. Eh. Agoi. Afa. You have Facebook. Network. What's on? Igeni wa opo. I want to go na weekend there. How we go on Facebook? You go on network on Facebook. What is on network here? You know mo kan sare network ra. You have Facebook ko ma jo. Egbere ama. Agwa no. Agwa. O ma agwa no. Facebook. Network ma la na e ba ba yi wa we. Facebook, network ma la. Ma ki a ki bu se fo le ko. O kan ma be na. Erime. O Facebook. Erime. Ila Facebook. O ya ta se me guro wa. Facebook. Monitor. Facebook. Gwe. E ko do bi e. Facebook. La re ko le ra. La wasile. Pato la do. Tolere la wa egbe. Nonsense. Nonsense. Right. Anything we could do at the bar, you need to come away. When did you be there? Tomorrow, where am I Facebook? Oh, somebody that went out to do a minute. Yeah. Bevona. Facebook song. Era monyan. Hey, yeah. I don't know if you have Facebook. You have a boo. Vous me collez. You come to go to read Facebook. On a gaya Facebook. Ah? Era monyan. Okay, mujo. You want to do on your show? Yeah, again. Hello? Baba, c'est mon parlement. Baba. Yeah. So I'm going to. Et de toi, quand tu as fait. De toi. Facebook, meeting Brad. Facebook. Meeting. Which one you want? Yes, I suspect you. When my on you go now subscribe or for what then you there we he went that do go you can hello hello Baba we go here o Baba can go na what happen gbe obi mo ni owo tanu roe Babalao. Babalao. Tenant to tenant. Imaki wo wapa. Ameze jawi ape ko wa we. Wait on 10. You have a pay go wa me. Ekpe. Okwe. So what you go make girl? From here, do you know? E we ma ogbo yen, o ye do. Isu say na when you was standing, you have more before. So I had to be out here. Oh, my God! You are only you are going to. Oh, yeah. Oh, yeah, dear. You know, soon the 1,000 men. Yeah, bribe the rami. Oh, man, I can't go. 1,000. 1,000. Oh, my God! Hey! Move. The bride. 1,000 quoi? On est quoi pour te marier, mais. Amiens. Moi, aider. Mais. Ok. Même goumou. Il va vous voyager au revoir. Mais, il vous voit. Mais qu'il y a payé au revoir.
no say. Ya ka ade ka de 200 we be can subscribe me. Gbogbo to akani ah. Let te do na yan so for. Koi. Ye on game on go when you dey Benin. Yan wo le go. Yan when you dey no ye. Na mu da pa. Ti e me mi. Yo when you worry no, ma when tie, ma when you care. Mo we nu ti e na ti e me mi. I go na game I do e wa do time we na. That wo ti e mu na ka ma e be wazu wa rere dan. Rere na he na asize. Abo la we gbe mu e jo nwo kwa. Ona gbon si e wa o wa. Akan ja gan ona gbon lo. What's let's see? Professor! Professor, no, I'm professor. Why we are going to see Benin? Professor, I can't go no. Caterpillar. What's the what here by Shakira? I want Shakira. Kanda. Yeah, big boy. Yeah, we are being on Shakira. Shakida! Professor Shakida! Lálẹ́dì! Ọmọ tiẹ̀! Ìjọ Lálẹ́dì! Shakira, what's your name? Professor Shakara! Shakira, you can't wear me. Ẹnu tiẹ̀! Lálẹ́dì! You know, just go one more. Ìtiẹ̀! I'm not gbẹ̀bẹ̀rẹ̀. Tiẹ̀ mi. Ọ̀ya mi mo wà ní ẹ̀dẹ́rì ọ. Ìdáwé wà ní mo wà láti yàn ó wà. Ó sọ́sẹ̀ wà mẹ́mẹ́ yìí. Eh, na we professor make na ti be. Lálẹ́dì. Va take. Yo wa je me bi. Ale ta be gbon yo ni. La everyday. Agbona. Mama just put some money ah. E ti da won. Ebo na be na. Ya. Lálẹ́dì. Na gbe. Mama, you want to me? Lálẹ́dì, ebe na no mu mani tie. Oh, you have your boy. Agbena, mo ri me make na so talk. This one. Edovizo. La peau des morts. Agromophios itos. Iyogi bozo. Iyogi. Vado mina. Iyogi. Eboje la po. Ti ma je swa ka mi ona gbo ma me bola yan gbe. O fo tani ni ba gbon. O fe bolo won to. Lálẹ́dì. Posso ver. O dele. Ege lo wa pupo. Iyogi keke wo de. O de oda fi yogi. Iyogi ni no kin mi ba. Ma we na gba pe. Iyogi no re no lu ti ma na yan gbe. Iyogi ni agbe. Ije no wo Lálẹ́dì. Agbon wa go e bi dan wu. Na ijo mo. Eri to siba. O de pe yo. La ho ram, la wo go. Uwa yo so pe yo mo yen. O sa. Wọ́n ti gbé tí ẹ fò ó, ìmìnà mẹ́tẹ̀ẹ̀dẹ̀. Ìyá. Iyogi láti àmì, Iyogi ló dámẹ́ wà ní. O dẹ́ tó yí orí, o dẹ́ ọ̀dọ́ fi Iyogi ti ẹni. Ọ̀dọ́ ọ̀dọ́ fi Iyogi. Ẹni àwọn Iyogi ẹ̀rẹ̀ wọn náà. O dẹ́ ni wọ́n pòtò mọ̀. Ọ̀pọ̀ pẹ́. Àwọn kan parí ẹ̀rì pọ̀ wọ́n yẹ bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀rí. Ìyẹn rí ti ẹni mẹ́nà wí Iyogi rẹ̀ mọ̀ wọ́n gbàgbé. Kẹ́kẹ́ wà dà fún ẹ̀rọ dẹ̀. Ọ̀nà bẹ̀tà wí Iyogi wẹ́ ire nemi poto. Anyway, ye gbede yi. Di ma gbede lo wi apoto wa. Ẹni ogun eti Iyogi. Owo ri mi apoto. Em no ki me ma de na wi de. Oni am sabe poto ba. Landlady. Even in no rebena. O we no rewego. E o gbe bena go. When I go to our sesi. When I tell my way in Gary, Echo further, a drop. Bulo no go have gabu you. Only was say you. Eh, big God, we send me.
Ebi no rebe na e mentana. Ana we yen agwalige so gwe. We adolo wana eji. We yen gare eni me ya tuta yote. E mana yen oni e tuta yi. Kebe gwe nuwe ari bai. Ni ma oni are udu siame. Iwa eta TV owa hotan. Mo dan wa kan. Ai. Madade me ya sa yege. Wese ebe me weti no na ne okpe mi. Ebe na iba ya. Ya te mo pe boru wa o. Wow, wa gbepin wa gbon. Igo gba yen hasa. Lare, lawo. Me te wa ma bo ti mo wa no we ni professor ndu ati ebe mi. Oya mo wa no. Iwo na se ti wa ogege wa badi ma be na mo jo gere ma gbe te ni ga poto. Mama, ebo ma izi. I will check a pass later. Crack busy. Kofo. Indope. Guinea. E lo sile akan odo mo wa na jele. E kan se. Wa ri o ho ge nyaka gbovu. Abo lawe gbe wa gbon. Wa de pa. O wa se ro yi na. E do ro wa. Leno sarowa. Arowa. Anihi. Aha, leno. Leno. Ai tota. Ai tota, amekina ri. Wako. Obowa. Oba doma. Eno sama ne no kwero wa. Nosa. Ero wa la jama. Wa we la je. Opesi. Le pepe pa. Oh, me ina mi wa wo no hia wa no. Mi wa, mi o wa ko we le bai. Le bai ko yoro. Awa gbe o. Awi o awa. We me ji ma o ba mo yi be. Na so sa. O ma e mo. O se ne kankan mo wa hin. Okay, mama igi le se dia. We ma na we mu na mi o ya ko ki o do. E wa no. Ene kere. Na mo ti mo wa we do wa yi. Ma o yo wa yi. Wa we na. E bero a. Bero we su me ni mo de. Bere de pe si. O wa we be ku. O iba giro no ke o wa ipa. Kama kiasi? Bad market. Vero. Ama de no. Ma hia se wa. Ro kama we mo se wa. Ro kama we asosa we samugi se ma. Wa ko. Asimana. Me ve na wa we kin. Ne no sa se ve lo si agbon. Ma we na hina. No fa no ro ni wa hina Elias. O ele fokio. O ma no me de mi do wona do fia be no. Yan je. Abo mo am. Wa ri uri oko e. Abo mo wa. Ko bo wa. Pa waje. Ko je. Alita. Ko. Je ke me. Ye go me ko wa ni e. Je yin olomo ri on. O me mu na ni damu na. Èmi àti kokene. Iko le ba karajo me bana suwe. Baba di be wa ati amu ni. Ewo yin tamo e. Igo we asuru pon ye gbe na. Esa ya asi go wa. Je ke be yo e mo do. O te ma bi o egun me. Yo ma ti lere. Ojo ni no tun. Ore na mama na konse. E kose. O je na. Yo ma ti lere. Awo na no ti wa mu si. O ga mo. So pe bata no do na e vi na ni. Ki bata yo bi o le. Ti yo vi bata na do na e ma o. Bato yi mi na. Bata na yo ma no gun. O ni na so do ye gbo ya me accident. Kaya ki no re gbe ya ma de mortuary. Uwe mortuary. O ri ya ka ye ye me na do na do je ake bata. Ambe pada na ya wo yan mortuary. Oro ami na be on polo ni chemical na ori we bi na na. Bata na ma. Abi o gegere o. Ọkọ ma vi o. E ka bo agba to ma bo meke na go. Ye no gbo na ya bata na le dogbo. Eji. Ọwọ́ ni go ana na. Je o kan na kina. Koji. O ko ni ba ri.
Bọ́ọ̀lù ọ̀hún mú jáde. Kọ́yẹ́ di. Wọ́n yí. Akùn kí a wà. Kọ́yẹ́. Where do you say? Wọ́n mẹ́rin lálẹ́ di mẹ́rin àkínà. Ẹnà bí gan ẹ fún wẹ́nà mi. Jẹ́ náà wọ́n yìí sẹ́rẹ̀ ìdòrí ẹwẹ́ àmọ́ wẹ̀rẹ́ àdí jẹ́. Ilé ìka dòrí ẹ̀ tó wẹ̀rẹ̀. Jẹ́ máa dọ̀ wàbí àgbà ọ̀gá ẹ̀ wà lé wọ́n yà fẹ́ kékeré náà. Wọ́n yà gẹ́gẹ́ náà wà lé. Wọ́n gẹ́ ẹ̀pẹ́ mi ṣe. Ọwọ́ tí yẹn jókòó lè mi bóyá àgbà ọ̀gẹ̀. Ìyá mi lè báyé. Níbi àfihàn ni. Wọ́n gẹ́ nínú kò. Ọwọ́ kánú àkọ́bá. Tí ẹ dàrí ọ̀kàwé náà kí náà mẹ́sẹ̀. Yà kàrí ẹ̀rẹ́ ní gbéyàwó yàwó kan ẹ̀. Wọ́n wà ní ìdẹ́gẹ́ náà yà pa ẹ̀. Lórí ẹ̀ náà, ọmọ ìmọ̀ gbádùn wà. Sista mi kọ́ ọ̀. Pardon. Débù wà Vivian. Abokia. Ọ̀nà ìpàsí mi. Abokia. Ọ̀nà sì yóò kọ́ kí sí mi mẹ́. Báyìí nẹ́nà. Bọ́ọ̀ mo sí ẹ̀. Ọmọ jẹ́ nítorí ìwé mọ̀ ẹ́. Ọmọ introduce mi mọ̀ ẹ́. O máa yẹ introduce mi sẹ́ náà. Ẹnu mi ẹ̀ náà. Ọ̀tọ̀ sọ́nà mi náà. Yan yin smith ni Dangote. Dangote kesi ọkè sọ àyàn kọ́. Yan yan yóò bí ìnara náà blast. Awoska. Òwe jẹ́ yà bẹ́ẹ̀ fà. O kọ́ mi. Igo àgbọ̀ wọn rí kọ́ mọ̀ wọn igo gbé mọ̀ náà. Ó bẹ́gẹ̀ ìgbẹ́ yìí. Ìclẹ̀, wọ́n Wọ́n bẹ̀rẹ̀ ojú pọ̀ àmú èmi ò tọ̀. Jàlábíà. Ọ̀ṣọ́wé gbẹ̀. Yan yóò jẹ fóònù àmì. Ìwé ìwé jẹ́ àmì. Ọmọ ọ̀tọ́ mi ẹni gbà kí wọn. Mọ̀lẹ́kẹ̀ bá. Ìmọ̀ ẹ̀ wọ́n mọ̀ wọ́n rọ̀ pa, ìmọ̀ ayé tọ́ ma rọ̀ pa. Ọmọ náà mọ̀ náà. Ìjọba yàrá ìbá yóò sàtó. Àbú ẹ̀ wọ́n kí wọ́n la ẹ̀ mẹ́nu mi ẹ̀ ní ká máa wẹ́ ní ìgbà ló pè fa. Òbí lose guard ní ọ̀rọ̀ yàn. Awoska ẹ̀ lose guard of boya. Ní ká máa wẹ́ ní mọ̀ kò wà. Can you just imagine? Ẹ̀gbọ́n ẹ̀ mẹ́rin rúgbọ̀ yàn. Ọ̀dọ́ pé wá kà máa kó yọ. Yeah, Obana. Problem child. Can you just imagine? Megi can hear anything. If you watch him, Obana. Thank God that you know. Very magua. Bọ́ọ̀lù ọ̀gọ̀ mẹ́ ọ̀wé problem. Bọ́ọ̀lù ọ̀gọ̀. Problem certificate. Ọ̀dọ̀ ọ̀gọ̀ mi náà. Ọ̀rẹ́ yẹ. Iye, ìyá dáwọ̀ ẹ̀yìn. Sísá ní làwọ̀. Manager ló yà dé. All the bros, I know. Where's the Baba? Where's Ẹ̀yin wáyé kọ́. Thank God ìwé ǹhún ẹ̀. Ọ̀nà bí àwọn ènìyàn sọ̀nà máa dé yọ̀ náà wò wá rẹ̀. Ìdí ọ̀wọ̀ ajé làwọ̀. Làwọ̀ wá ẹ̀kọ́ rẹ̀. Kọ́ ìsà. Làwọ̀ wọ́n yà dó. Mẹ́rin náà dá lọ mú ẹ. Just now listening. Hold on now for the road. Ìjà wọ́n pàwé ní Rúbíà. Ẹ mọ́ kí náà. Ìjà. Ẹ mọ́ kí. Ẹ mọ́ kí o. Wọ́n pa gbèsè Yorùbá. Ọmọ kì í. Yàtọ̀. Ẹ náà gbọ́n náà máa wẹ̀ pé. Ìyá yọ pọ̀ ọ̀tún tẹ́mẹ̀ ẹ fẹ́ ọ̀tún tẹ́mẹ̀. Ẹni ilé bọ́ káyà ẹ fẹ́. Ọkùnrin akínro mẹ́. Ẹ bọ́ kàn wá ìkínro. Ege arope na venia, ege arope je venia, e a leg a fe o. Iṣẹ́. Pa to pe. Iṣẹ́. Ija. Wo jare. Anyona. Wọ́n pa wà ní ro. Ó gbèsè wọ́n pa wọn. Anyeru ma, anyeru ya mamu. Are go ego ko mo. Ilale ti we. Erowa. Ige. Elale di arogwa, elale di arogwa, o han di me fi awon su odo tuta ikino tuta ina. Lale di ro. E wa kina was wo. Ìjà wọ̀ ká o. E boss. Na wọ́n gbare mo na zo. Abo zo. Ku gba ke o we lale di travel na dia. Ime wa ne ruwe o wa de wa be motor state to do wa. Wa be kina ke o. Elale di na agubania, egeri medu ai critical landlord. Emi wata wa ba. Ẹ máa ta ọwọ́ àgbà Correct. ọ̀nì ìlàlẹ̀dì ọ̀yíkẹ́ èdè ọ̀nì àṣẹjọ̀tọ̀ wù wẹ́ẹ̀dì wáyé kẹtìkà ẹ̀tọ́ ẹ̀bà mọ̀ wádùn wáyé lánàá. Kẹtìkà máa ṣe lálọ́dì owó àríyá lálọ́dọ̀dọ̀ lè kí á dọ̀lọ̀ wáyé. Sọlọ́mọdé èmi lálọ́dì ìlàlẹ̀dì náà ní òun wà náà ọ̀nyà wà náà ọ̀nyà wà náà ní òun wà wọ́n bẹ́ àwẹ̀. Gbé kásẹ̀ tí wẹ̀ nà wọn. Owó mẹ́
òkè ọ̀pá ẹgbẹ́ gbéra àti ẹ̀yà kò kí àgbà iná ti sì rìnà ìyá kò kí gbà ó yà á sí wọ́n kò kí ó kì í sí ọ̀rọ̀ wọ̀rọ̀ náà kò máa dúró náà wù. dúwẹ̀ lága àwọn ọ̀rẹ́ wọn ọ ní èrò ẹ̀ yẹ bọ́ kamẹ́ o máa ń di IQ ẹ̀rẹ́ IQ òdòdó dá nígbèrú kò kì í sọ̀rọ̀ wọ̀rọ̀ náà. òdòdó wẹ̀ dá nígbèrú bẹ̀ náà sí ẹ̀. àmì dákì wọ̀nyí wọ́n wá ọ̀pọ̀ lọ. ìrìn rà mẹ́. ó wẹ̀ kí n yá wọn. ege. ọba yóò jẹ́ òun náà wà ìkún olókùn òun náà wà ìkún ìlú mi. ọ̀la wa kò wá pọ̀ náà ìmú olókùn ìwọ̀n wà dé sọ̀gẹ́rẹ́. wọ́n mú olókùn ìwọ̀n wẹ́ ọ̀la ìmú wọn ìlàlà àdé wà náà. wẹ̀ ní wọn ìlàlà òye tí ó wà wọn o má fẹ́ kí ẹ̀mú yìí wọn dé ọ̀la ìmú àdé. ó wẹ̀ ká mẹ́rin wẹ̀ èrí wọn kò yóò wọ́n náà ló tiẹ̀ bọ̀ yọ. má ká mẹ́rin ọ̀la mọ̀ ìwọ̀n àdé wọn. wọ́n wẹ̀ náà. èyí wẹ̀ wẹ̀ yìí. agbárí àná máa ma wọ̀ wọ́n gbé àdé wọ̀. ọ̀nà ọ̀nà. ina wa buru wa. àwọn sẹ́mi náà gbẹ èyí ẹ̀ náà wá fún ìwà àpáyà ní kalama ìgbà ló tọ́ wẹ̀ yà pé wá kí ni wọ́n. ẹ ó yà á rí ọ ìfẹ́ wọn. ẹ bò bẹ̀ wọ́n gbé kánáfẹ́ yà á rí ẹ. ọ̀fíìsì wẹ̀. ọ̀gá kì í mẹ́. Training wa ye. Foko ara de do. E wo di aka yan. Ngbo le ko. Me. O gboko ara ma be wo fie do. Yen ti la o. E wa di aka yan. Ya wo yo. Ha? Wa wo. So kwa ni mo agwe bo fa di mo. Oni e ti noro. Oni e ti noro. Bi me he we na ni. E ti gbe are. Ko sa ba bi o le jo gbe are. Mi wo le ba mi ya agwe be ni. No ina ipoko na ni o du po lo. Wa bi me ye me atre. E de no. Igo gbo ya. Ire gbo ma we. Egwe. Pa mari gore. Mari go. Later. Fola ke wu. E ri o pa pe o je goro. Fola ke wu. Rabi. Wo to yen. Aga gba so to u ye re bisi gu e ba gbon. Yeri. Afo. Ano. Okore. Tagbe. Ba mi adi pa no wa egbe feke. Ogboko aram ya we ado tedo. Ele we ru ya ke ya. Ya do train ke ya. Iye we ya fi osi. Ya ade yo ya wa fi epu. Iye we mo so to. Ba be bo. E Fulani expert. E hin adi ake. Abi ya usa ni repair ipo. E we hin adi ake. E ba no ya bo ke ya. Ba we gbe wa ni ke wa ya gbe ni an. Pé no ma le ba o. Fẹ́ràn. Babaláwo egbe. Wo wu ago popo. Nego ewe. Lalaji. Me wo bo mo gbe. Babaláwo egbe. Why did we support? What of you don't get away with one another? Woman of your in Waba Bokana. Papa. Lalaji. Why they are both Fulani? Why do you come and why do you come and why do you come and why the why are you in the pool? Oh, one of my own. Oh, go on the every minute. Mo no kai. O te pari o ko ri go hin e me o sauru. Me ha go me. Ya, o le te de ru yi. Me. E me te mo gbe me ya pagbe ban. Ifi agboto. Ere le di. We no wa. E ga to na to ga ban. Iwe. We ga ko kan ri gbe. Ere ga we ban. Ere ga we ban. O pata be. O re de ru yi.
O te de fiame ne sha. Ha? La Mama imose. Aye no. Wato aye tu. Go mari bai. Ya hete aye. Yi. Me ona uguga. Awo kamera kina. O kongwe. E na kina. Me ye marriage we. Era bi je. Iya ba jamene. No need. Near they we marriage. I'm free. Wa ki je enu me. Na. Kini je na wa ja enu so clear we opa wa hin. We wa le ya we ma mi oku ore enu we na le dwarf. E we iti okungwe. Famous. Oh, wa ki bata you wear I wonder the size which you come be. We mama go. Me te le gwa le gbo he. O be church so ma. Be, is that nothing bad? Is that nothing bad? The combination of Mama, you must say. Good. Good. Sile. Good. Sile. Good. Better now. I'm at work. On work now. On work. Compatibility with dwarf. Na good combination. At all. Mariowa. Mama, you must say no God. Hey. Jesus. And you go I want me. You marry. If you come marry, what's it called my business? I tell you. Hey. Go. You marry. Mama. Mami. Wale. Every time. Umale bai. When we ask girl you want to a has girl no get man on there way baby nile even if friend a girlfriend me go am gbe Jesus na me the girlfriend we o marry re wa no ma plan ere ma plan e to but to plan it to ma plan e ayi to na ibo ye gbe ma we ma plan e ayi to but plan e not pa yo to abi o so na mo adi owa Mary ni ale ta ma we. Ma me gba we mere ni me wo ji me do no. Iba foko. Oko. Long kiss. Larry. Oh, when I do, it's a document partnership. I beg you. Professor. Ah! He must say, Professor Shakara. I must greet you. What's here? He must say, one devotions, a money partnership in Kenije, one second. Oh, you're telling us he and the area need some Adolfius monography. You know, I see I'm where you're wearing one conto Adolfius endopio. Nebo, non guatie. Adolfius, you didn't quit your ere. Oh, not theatre, yata, trust you. Professor Shakara. When you say that one. Now counterfeit. You can see them in the blessed events. It's a creation, Montefiore. Kissable. Oh, my arm, go. Ebony is no gilly bar. We shall a lady in a village. I'm going. We're out here for Everywhere. in Awoska. You went. The money to where Awoska. I call a video. Don't you know it? Boy. Wow. It's not check it out. Awoska. We know that we go out there with Awoska.
You are Awoska, not Ga. Awoska. Here, your gun is you way. Yeah. Gabi. I know. Get now, one. Do it here. Do it here now. Very good money, dear. Now, baby. So, no, good. I am getting I cannot all. Awoska. You know what? 50,000 naira. The back pocket. Now, you know. Baby, I'm it. Oh, you are, you know. You need to wear that, dear. You are my winner. You know what? You are the blue zone. Very bad, yo. And you can be not in it. Okay, so. Yeah. Any ask you, come. You know, you're Muslim. You know, Muslim. You go on Muslim. May one more you way, you and our change. What do you mean, here? Ghana. I don't know what you are. Miami Joe, we come up with Winnie Allah. I'm with you at the time. No. I want to go to Carrito. As you have a poor every moment. How much? And the poor. I put any more power and I'm going to You know one. But oh, Tiana. Sister Mose. Oh, as you where to Tower. Sister Mose. One year. 1 million now I'll go na shati. Good now. Yes, it's starting well now. 1 year. Come on, go. You have My value. Okay. Cookie honey. You might have to wear art. Hey, what? Iwa wu. So go na ki egbe me o. Why Ivana? Wa cookie go, we have to take it at me see. You go go now. Lord of Jesus. Lord of Jesus. Go make we say. Wait, my jaw. You say. No be as you always so. You go now. Go tell me mail at there, me ni see. You go. So go na ki egbe me o. Ko. Wait, one. No go make one. We want one. Next time, we want one way. Get one of them. Who work here? The man, Papa. Rubbish. Where's what? I'm over there. We're married with my money over to Hamawa. I want to make more back with Yapa. I'm area. Eh? Okay. Oh, you are making me to follow where I am. Eh, no. Ah, you ain't your man, so. Oh, we will do now. Agree. To carry 300,000. Baby, take the forget case. No. Ija. You go here. Money. Awoska no Ga. Mama, Mimi. I live in Hero. Landlady. Ego in you. Over. I don't really know. Mercy. Hello, man. I'm on back. Who prepares the name here? Hey, mommy. Grandma. You must have been able. When you say, well, you do your way. I think Benny can do any over. My mama is in here. How you go and wear? Every piano here with you. So I was who went out and so down. Landlady, yeah, so down. Diary later. Yeah, everybody go say remember. What you want to go? When you go yawo. How did you go many yawo?
You could have been me. I was a master. Yes, come here. You go. Very important in here. It's when you go. You. I got the banner we are here. You were saying, "I'm saying, I'm going." So the banner you no give. So I actually go go there. There is a full one. No go full well. Yeah, you're there. You were saying. That you do most. Well, I don't know. No matter if I can, what will you take on? You man. I don't know. I go there. I don't know where you go. I go there. I'm a good one. Where can I take you? You're going up one. I get to do something. Good one. That all is something you what? What's it going to go? Come on. You're going out. Try me. Ah, come on, you are. Wow. Come on, Jay. On a bien qu'on gonna. Pas bon, moi, va. You want to Very. On one anybody can come one on one and we go. And we got him no hard on it. Very no sinner. What to call him Hamoa? I'll tell me how they do my fire. They do my fire. No problem. If it's not one anyway, it's okay. Who man? Awoska. Awoska. What one will be? Is my Facebook friend. Oh, Facebook friend. Facebook friend. We're going to my beggar face to face. Oh, Facebook mama. Then it's here. Awoska! Come on, anyway. What? Hey! My baby! Look at my princess! Baby! I didn't allow one. So the one, ask him, eh? Go with. Anyway, you're Facebooking now. I can't pay for you with that job. Oh, so now. First, I'm young now. So then Awoska. Awoska, ask him, eh? Let's make what you want. You get to me a web bar. And I'm lying in the Yawi. Law, baby. Papa. Monate wanta moyo yo kama yeye. Iwa yako mfishi weria. Abola wewe. Uni o ma we ere yo Facebook. Na ba mo lele wa o. Ake fishi me magbe po magbe yan we bae. Enu ye na ri wa ni keje ma be kongo na. Ina be kongo. Kuna biko po no ya kama yeye we ro wori o. Kuna kama ntano pa. Oh, buesu. Inu na mo na ya ne. Ya be kwa lo we mo go ku e kwa. Nunca ya weni. Ah, bom. Vela yiki no ga. Nene game tana em go we run save Facebook. Em mo le chat inu e. Wo we na wo wa mi. Idi go me maka mi, idi go me no ro ni wa e mo no pa. Ni. Mama. Oh yeah. Ó gbé alájà. Bẹ́ẹ̀ ni alájà ọ̀nà òbí ni alájà. Ìtẹ́ tó àrí láti mú wáyà kiri. Ìbí ni alájà ó fi hàn láti ọ̀pá rẹ̀ mọ́. Ẹ̀gùn. Nàhín. Ọ̀tẹ́mi náà kiri nàkínà. Gbogbo àtò. Ọ̀tẹ́mi náà kiri nàkínà. Ìrì egwu ẹ̀ mo gbọ́ máa di à. Ngbé mi ní bọ̀ bẹ́ẹ̀ yọ mẹ́sítẹ̀ yóò wá. Ẹ ò sí. Orí ẹ̀gùn ẹ̀ gbogbo ọmọ àti. Ìmẹ̀ ká mọ́ mi pẹ̀lú gbọ́ máa di à. Yeah. Sister gbọ́ nínú ẹ̀mí ìbàyẹ̀ wò wá wọn mi gbẹ́. Wọn mi gbẹ́ kí n yẹ wò tọ́. Ẹ̀mí ìbàyẹ̀. Ẹ o wá náà ọkọ wetin we charity organization. Asa mi na ìwé charity organization wà náà. Na anybody no wà ní wà gbẹ́ ní area ó wà mú ẹ̀kú ní àti. Wọ́n tó rí ẹ̀rọ ẹ̀ ìgà ẹ̀rọ ẹ̀ kí à. Ọlọ́wọ́ làwọn pọ̀ bìà náà. Wọ́n tó rí ẹ̀rọ ẹ̀ mẹ́fọ̀. Oh, what's your boy? Samuji. Oh, Samuji. That's good. Oh, boy, Vanna.
Mane, but wait for now. Umo ye rent here. Oh. So na do e. Say my question ya. Who do e? Onisa. The bed down one go. Omuna o. Omawuna o. Okagwe. Otono. Yegwe, when we body ye, who ye body who go my dear. I'll find my way. Find a way. Mr. Ma, equal phobia. I don't need as a simple. We are going to go out here. Go away. Hey, yo. Just a much over now. Brother, no, we tell you, Gunwe. Hey, you must say, mon va for couple. You have a bed, tell you the back bed. You have bed. You have good one. Easy. Who came in one time? I'm going. But we born with me. I'm master. I know you. You know you know when I'm master. Baba, you know when I'm the master. Bomb. Even for call. In a bed. Over Facebook. After the girl come in. I don't know. Shut up. I don't want to be up here. I don't want to be. I don't want to be. Who made you where you go and tia? Direct to be Ravij, not be direct. Shut up! I never do. Hey, Freddy. The hospital you send a quote, you may have a sinner. 100 naira, 300 naira, only with Lamopo. Oh, so me I don't way. Professor Shakara. Havana. We know what to do. Who you watch him? Professor Shakara. Oh, Shakara. Who you? Yes. It's other profession than the obvious. Prof. Again, wow. He's my boyfriend. Wow. Thank you very much. What is there? It's on perfume. I know. Again, how about again? Well, check it. It's on that check pass. I know. It's on that check pass. The more free location. Et de pisote. I'm perfect. The contemplation is cutable. I know. It's cute and for you just cutable. Thank you. What on me? Thank you. You can say that again. Thank you. It's not professional name, modified. Why is your wife more than there? Yeah, we could not need to go when I have where. Is your man where one? So, Miss Yoga. I'm beginning a week with. What long have you seen? I know what did you? Wow. Eh? Wow. A Facebook. Oh, I can make you. Money, Facebook. Oh, I went Facebook. You know, I want your Facebook. Who am I one on my way? Yeah. Don't bath. You know, I want your Facebook. Only good in my Facebook. But Papa, you have my way over. As is our way, we go now. Anything you have, you when you come out, we will wear back. What's she now? On nous bat un coffre. Merci, papa. Merci, papa. Vous
Ìsájẹ́ mi nìyàn mú ẹ bá. Mata, yẹ gbé láti wà ní. Ẹ fire people. Bẹ́ẹ̀ ìfẹ́ búkà ìlà yìí. Ọdún ayé. Wẹ́mi! Ẹgbọ́n mu ẹ̀. Búkì máa yé. Bí mẹ́rọ wà. So ọdún wẹ̀wẹ̀. Just like that. Facebook. Where tell me ma wẹ̀? Ìkámẹ́. Iná wẹ̀ dọ̀ yẹn Facebook. Ọ̀gbọ́n wọn gbọ̀n. Ọ̀gbọ́n náà lè gàgà yín. Ọmọ tá bá òwe. Ẹ bá òwe à. Náà yàn. Àwọn ètò ẹ̀sùn òwe owó à. Hamata. Támẹ́ náà. Hey, try it. Wọ́n tọ́ ni mi àwọ̀. The Chris. Let them know. No tell that cat here go. Àgbẹ̀gbàdàn ìwà o. Shut up. Ogudi kìlò. Wá try it. Era mi arrest you. Era. Jesu. Kí pé wọ́n wá di ọjọ́. Facebook. Gbọ́dọ̀ yìí máa ń yàn. Wọ́n náà bí i gbọ́dọ̀ yìí mẹ́rọ wá. Mo mọ Facebook náà, ẹ̀ náà gbé náà mọ Facebook. Wẹ́ẹ̀ ká mi mẹ́ ẹ̀ ní mọ Facebook. Márùn wà náà, sí náà bọ̀ náà máa rẹ̀ dé. Márùn wá sí ẹ̀. Gbẹ́gbẹ́. Yẹ ọ̀n ẹ̀. Yẹ ọ̀n ẹ̀. Ọ̀gbọ́n àwọn ẹ̀. Ọ̀wọ́ ẹ̀ ní wọ́n mọ̀ rẹ̀ bá. Ó kù ta. Ọwọ́ ẹ̀ dàrí. Ọwọ́ àná ọ̀tá. Ebi jọ́ gbogbo ẹ̀mí náà mú lájà ní. Ẹ máa ń gún náà. Mọ fi ọbọ̀yọ̀. Yàrá lè fọ́ èdè náà gbà. Facebook ọ̀gá yàrá yẹn. Ọ̀nà ẹ̀dí múna. No network, no everything. No money for it again. Wọ́n á lè gọjọ. Many things. Every man. You are the fool. You are the fool now. Hello? Hello? Even me no. Osaro no be osatun amen. O give me no. Unpa o afiare. Okay, happy. Wọ́n gba me we na. E go gbe try o. Go try try. Okay, yes, that okay bon. Like you want love you na. We love you. We shot to be on the banner. Gbe na do wa ni ari opa nu e. Gbe ya di ota. Ẹ ti go. Ibi sáré ni wá mi ẹ̀ náà ẹ̀ àwọn àjọ lè fi kẹ́tì yọ̀. Wá mi ẹ̀ wá lè sùn ẹ̀. Nínú gbogbo jí. O má ká sí. Pẹ̀lú ẹgbẹ́ jẹ òwúwa náà jẹ. Ìbéèrè bọ́kàn ò mọ́ ìfìyàn ni. Ẹ̀yẹ. Àgbọ̀n náà máa jẹ́ lẹ́wọ̀. Ìfìwẹ̀ mi máa di ẹ̀. Ìfìwẹ̀ mi ẹ̀ wọrí. Ẹni kọ̀kọ́ yìí tá máa wẹ̀ ṣá, yìí tá máa wẹ̀. Àmà rẹ̀ bóòrí mi gbé fún yà. Ìwé jẹ́ náà ọmọ akọ́ tó ẹ̀ gbé fún ẹ. Ẹ̀rọ ìgbé fún yà. Mẹ́mà. Wọ́n ẹ̀rẹ́ yọ ìmá. Trust you well, Rita. Àmà rẹ̀ àmọ́ ẹ̀bù ẹ̀ kọ̀kọ́ ìhà mú ọ̀rọ̀ pa. Wọ́n yóò sọ. Guess what? Mighty guess. Ẹ guess. Yevisa. Iyewebo. Boom. Iyewebo. Ẹ̀jẹ̀. Agẹlẹ́dẹ́ ọlẹ́wọ́ máa wò ó. Ọmọkàrí akámọ́wẹ́kú ẹ̀kọ́ wẹ́lẹ́ níbi. Kéré àmà rẹ̀ nìyà. Wọ́n lè ká mọ́ àríta. Ẹ̀yìn lọ́gọ́gọ́ jìnà. Èdè àṣẹgbẹ̀rẹ̀ yẹn ni àkámi yára. Do àwọn alẹ́ lè ní jọlifíkẹ́tì náà. Náà wá gbé. Wọ́n àwọn àyẹ́ ni wọ́n á yàn. Ọ̀là àpọ̀jù rẹ̀. Ilé yẹ kọ̀ọ̀kan ìbámu náà rẹ̀. Zero code. What do you need? Oh, it's not profit over. Oh God. Ekpo amo. Demi ate mu, I luggage me, dele ya me. You know when you go to more here, you know when you will. And we go ta. Now, I do ye, we get where I am losing me wa. I do ya wa.
La me awaria. La me awaria. Dale. Wari, they plan on him. Go on, they plan on him. Plan the way Waria. If you're buff now, forget about it. It's over. Oh. Why so se Usaro, we akwe jimu na wakwe. Muna kwe no. Majaji aju. Osunu. The manager ni no wa ya we be made like the manager. We no ya we ma like What you can work a manager? Sure. Ma pe ki mi no sunu wa ni a. E mi no ke ki ni we ni ha mo. We may small boy the manager. The small boy. What you can work? We ya wa. Bene manager no wa ki o ba se. Agbabi mi me na ha ni ba ni awa. Me maganat ya. We beg me maganat. Me Ezayi. Oh, we met drive motor ni a. Iwuna na wonu ya wuna wa oha. Ewi ni wo ya wa oha. Bo mu bo woru we. Issue. We gba koto se. We magba koto se. Awo mesoto. We go Bohani na ma fit manager gima. Me no man be me o fit but I be ni ya hewe. O you na me we awero. Oni me. Awero. What did you? Odiji. Wa giwune gbe wa mu wa. Awero we na mu e. Giwune gbe wa mu e. Imagine the small boy. Imagine what he can wear no you yemere. What he can wear. When no see we take your jam ni na te negbe me ni na kama we no. Ahiamodo. Ya mo dede. Wa giwune gbe wa mu wa. Giwune gbe wa mu wa. Give me no share. Oye mita. Ahiamodo. Give me no share. Imunu eja no e. We mo friend dede. Wa diji o. Imagine the small boy. Wa ahiamodo. Wa giwune gbo amuwa fun enu wa ewe me eya jesu nu wa re onu me ni ade re wa izaga hallelujah fira no na ro wa no o pe sare de sin le ba go ari ade wa won maria ya afie e wona beji go la bo ngawe Boba si amoi. Abe dama boy go. Modia. Ni no bo we gbe wa wa. Ai dama boy. Bo we mu yo bo na. Bo gbe re. Bo gbe re. Fi ta la me gbe. Beji go la. We. Mo bore. Modia. We mu me. Me na gele wa mo bo na gbe yo. Ogo ya fo na ya fi rin. Tegbe. Wo le gba ko le fo e. De kre. Una bu mo be. Mo le. Wo le gba ko yo de kre. Wo na to re ya ko lo wa ya wa na. Ma sha pa ka ma lo mo nya wa na. Mo be iru mi ya. Bra po mo be. Ore mi ave so ma to fi an o. Ade ma to fi an o. Bo nu we na wa ya la wa pa wa ni awa ya ri o pa le ba o fo a. Ahian odo. Aga mi na mu na mo try no won agbo egu me gbo wigo. Won no emi ni me ko bede. No ko emi ha bede. 100 naira, 300 naira. Equal Thursday, Friday, Saturday. When you go ni me we week. Wa gun ona. Ayin. Wow. Now enjoy your work. Wako. Wa ba jo. O wa gba. Brother la wa gbe gbera ti gbo na. Ṣé ya ye? Ya ni go. Ogba. Wako. Yo sa to na da ni ri ana na la ke o. Bi wa. Ni ma la ke o. Mi o mo, bi le ti do mi e. Wa be ge o. Ha. Be ge mo. Hey. Wo ma be o gbon. O ya le ko wa. Salu. O ya le ko wa. Ma to man. Àwọn ni mi da le onu na. We ire. Umwere, umwepa. We mwere, umwepa. That game man loa.
Mais non, j'ai pas pochette. Open la porte. Oh, good job. Oh, mon pas. Just like that. Allez, quoi. Ayo na kana wewe ko ni melawa. Wow. Allez, quoi. Imene ni mewa ide a. Ba be o tane, wonu ali oko. Ni ya le oko wa. O po wonto. We no ro pa bi on. Nge odo. Ku gbara. Esa sa ga ti yu wa fa hu. Awo yin no ya, mo yan bi ni we gbere na. Ha? Wa gbon. Yeah. Wa gba ko yun de pe mo. Ma go try o. Ije bana se gbe me. Ya bala se bo e. Ya bala se bo ko na wa adi ja ju awon ipila. Pe bo na. Isa mera. O me wo wa. Ale wo bi wo ya dede wa na won tai wo ge won wa. Wa fa sama. Mi ni a se. Be we na. Bi na ro ye na je we. Wo ro bi. Bi no ko ro we na je we. Wọ́n di eti ebo ni me. Obi Facebook. De na de bi Facebook ni. Ai to boy wa de toka. Ya de no wi wa le. E ha ko fi di ai we mu ni. Oh, duo. Wọ́n lọ wá mi wọ́n. Wọ́n ti wọ́n lọ́wọ́. Bí màá kí yà jẹ́ wọ́n ẹ wẹ̀ gàmá ọ̀rọ̀ wà. Baba father, I be the queen of Sadu. Oh, no, that's excuse face. Yeah, well, yes, sir. They fight you for it. I want to make me now. You come out, but what's on? Yeah, ni water my way. And then it's so what? If me over what there. Uga mi na boy oswo no makonoro o wa we me. Ah, I am a tuwa. Eje. Obi Eh, mo se go ni Awoska be ko meje. O ye be atiyan. Opa ye no be kungo. Iyan pa no. Hai. Eni ya wa wo. Ya ina me gere ya magba. Etere oni mi awun me. O don't give me na me get to dey useless as in. As in I was fed up. Eni awun me o. O mi se la bo nda mi la o. Nda me wo ya fi yan. Eni ya wo. Iya ni gbe wo ni iya me. O gele mu me we beli oko wa la wa. Ebi oko wa la wa na me ke la wa na wa ku me la wa ye ku ya na block o te. Eni ya bi vi ya na me ti ya me. Ibe ke di na na mi avio yo wa. How behave? Okpa be there o me lock yin, o me lock. Ebi ni ati wa we. Ha shit. Ben we, ebo ge be de. Ebo ge be re, ben we, o se ama. Iyan we mi ro pa. I for fuck them up that day. You for do am, no level. No, Mama, you are come dey look. Hey, no look my next night. Do what you want to. I want look my. Aboya ni here. That invest me. La we mu la. Don't do. I will my mom gba. Na me cause you wait for the school for me. I may follow you first. It's investment. Only better and I don't do that. I be the kind of side, I be more come myself. Yari owi ma. Man, I when I'm more, let me fact we call it. I bet they go that side. You know people, that one we let better like this. Matty the papa ya. My sister did here agbe na. Me ma very honey. It me bona wa won Matty the yan no. Me alele ani gbe. Me alele ani gbe. Na me ti ayi me popular. One. One. Oh boy, up here. But now we be. 2 minutes. Wow, what here double right 2. Hey, Mais non pas. Où y avait quoi? Des gens qui tennis. On a pas bon. Awoska be bo yan ti e. What do wanna be na? Ah, tennis ma gbe. Tennis ma wa gbe na bi. Wa gbe tennis. E mo ye gbe na. O ma mu wa, o ri mo gbe ku wa. O si me de be na, bona mo ro wi. They go where they are doing. No, amen. Mais. Bonsoir. Mais on va de toi là le numéro bien. Wa kunwe, awe ma wo ko ka duwe. Yes. U ka mo re ana go si me. Yes. Abuma. Bo ma wa go je, u mo wa me je si ba de. O bo wa pa ki. O se we no. Awoska. Où est Jaja? On a tout dit faire wo. Awoska. Easy girl. Yeah. Awoska.
Nina wa wewe mare nina wa fofua. Wo na no to ba ma mi ba e. Wo ba gbo egbon. Ile ba imako. Betu wo mare ba gbera ni yo. Je we bi eke. Wa go ri kale me dere mason. Iye me ga ire. Emi nu wa dona. Wa na ha wa ni na ha. O ku wa wo na re. Yes o. O ku wa wo na re. We notice of your wife. Wa go ri. Ele pa nínú wa le tagbo to wa gbogbo wa. Wa go ri. Ojúmọ́ náà ni a lè go rẹ̀. Ìgbàlẹ̀ wà náà fọ́. Ọ̀hún ni ilé rẹ̀ là wà. Ìgbàlẹ̀ yàrá ó. Gbé láti kó di tèmi lè fọ́ ó kò rí lọ́wọ́. Kí wọ́n bẹ̀rẹ̀ wá. Awoska no ga. Aboy. Awoska Trinity. Why you free day? Ayo. Awoska na indigeno. Meu nome é Motivi. Awoska. Owa. Ajo awe. Melo Trinity ba. Ọ̀rọ̀ lẹ́kẹ̀. Ìyàwó gbogbo ẹ̀. Yóò jọ owó lẹ́nu ẹ̀mú. Bí ni mo kì bá yìí ṣe. Mo ti ẹnu fọ́fọ́ nìlà ẹ̀mú mi. Olùsọ̀mọ̀ wàhíà wàwọ̀ sí ema hia pɛ ni wumɛse vi nwini ma ni ma nwina ikware o enwino bo ni ma be we wahia wa wese oteme erio no wahia wese mero mu dia na o akugbe no yo sagede eke ayugo me naga Victor no bia ka wa ozu ono redura kin ona ibu of Benin na kin mana ye telegbe no be ade o ha be bu ma be ru yo nyina kin oteme ba ti we no time no nyo osawe meze eweka ibu of Benin so emi odita na kin iviedo wa wese ni kayuta ni wa maewu oyewese eba ya pe no emu na nima ebedo agawo owana kan o wa ya fe wa wese e capital wa wo egbe a o capital agate furniture man egihi nda we gbe oko mebere osun na newe mu na ve de bed ye ve na gaji owa na be kan ya fe oro na mi no tena be jina ge o wa ti o ban ito agawa o wa be kan aluminium nwo gbo ho na egogogo na ti sin daddy re ne bo kai ona ka pe fi o hien o ge kan aluminium una bi agwa gwale metro tires o feti enwido na ti alumako o be je be ro dare na ne. This window na roll the roller. You understand? You see? Open her again. Open her. You see? Na rolling. You see? Oni kedede come o se ti ku emu do ni wo bo aka kiri o to be wa ro le wa de o ka so pa for how there's nobody never afford it okay how o ma ga so teme so anything la bi no teme na jina ni a imu na wo na kan aluminium mi ya fe na rite aluminium ne o wa wo o mu fe ki mu le kapta oro ke ya fe o wo ya fe o gwa ni o design o ri yo po eri mebeje wala emi opa maka bo imi aji e me so ro no wa fe o wa tie o we la ho o ado fe ni ese ki we emi ya fe ma e go ga ngwa la wa e we na ni ma wa onu wa we ni ma we nu wa ai retire ge o ko me be rigore o ga e mu ne 400,000 una re 100,000 ni ma e ba deliver I don't understand man. So anything yeah, we're not time but we're not time but anything we really we are really ready to do because that no do are we're not time but we furniture here and
anything we know is ready to do it for you. When you hear me, on a cacapo, aluminium or window or every other thing that has to do with aluminium. Around the boy, me where Unari go ne, Osaga me with that, or Masseti, Unawe no. The problem is that we name to be me. That's all. We name me. Imaka boy, wala. Wade, Vito, Wajena, Iwavedo, Iriedo, Vito, Valenshebie, Vito, Valenshebe, or are you got Valenshebe, Eweka, Valenshebe, Wala, we don't have a Pubos together. Yes. And what I give you know, me aluminium. Anything concern aluminium, Yahweh. You know, furniture, anything concern furniture, or Kawa, we are. Wala wood. A woman, I will run a that's the thing. Kill where in Nakim and what did you move him? My deliver and one. And your bottom what I will messy, eh, Nakina. One moon animal, Marina, to your taste. My market, Mamma will walk you, Jagima, Marina, yo, while I don't know why to be Ari, you, Bonima, or Yarima, Emma doing while I will. Why did my Magli Wallace? Are you in my way? In your pan, you only want to Wayape, no moon, anima, Makaya Vatina, Wayape, no moon, and Sabatiba, Maria Monua, Ekewana Migo, Waya moon and money, Usabara no for your I said it we remember by kilo. Macabody Pomek, yeah, North America. Uyebegwe, North America, Marie Pomek, yeah. Esi sapa be ro no we mo wa ni ma no ga re ododo olia market we ala oboso yes e we bo beje we si kakabo no we mo wa be me obere teboga no mo wa na camera re teboga so pa imam bo ho ni egumani unda we e we bo be la oni wa be mata wa we si otun ya go ti no ba we ni aya mu na no ya ke lati we wa we si e number me e na kin 080 32 708455 only no be me every yard WhatsApp opportunity owo ogo me another 0 50 90 47 04 o wa screen na no